A dúpẹ́ lọ́wọ́ ìjọba tí a wà yìí, APC àbí, so a dúpẹ́ lọ́wọ́ gidigidi, wọ́n really try lórí ọ̀nà wa yìí, especially lórí estate wa yìí, so Opic estate a dúpẹ́ fún iṣẹ́ tí wọ́n ṣe, so tí wọ́n jẹ́ kí àwọn, because tẹ́lẹ̀ àwọn ọ̀nà yóò rí báyìí. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ó try, ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ Àwórì, nítorí pé kí ni títì yìí àkọ́kọ́ ó jẹ́ kí inú tèmi dùn, bó tẹ̀ ẹ́ pé ó affect wa lórí pé wọ́n wó nǹkan orí bákan ṣùgbọ́n ìgbẹ̀yìn ẹ̀ ó padà dá. Nígbà tó wá ṣọdún mẹ́rin yẹn tán táwọn èèyàn ń sọ pé kò ní wọlé, ìrònú wá bá mi pé kò ní wọlé báwo, ṣé títì ìlú wa yìí Ọ̀tà ó dùn, ó ṣe é júwe, ó ṣe é mọ̀yàn, ṣé ká ìjọba yìí bá tún wá parí, ṣé ìjọba míì tó bá wọlé ṣán máa ráyè àti ṣe títì yìí báyìí. Ojú ọ̀nà tó wá dáa táàrin tí kò sí wàhálà ó wà dáadáa, àwọn ojúdò tí wọ́n sì ṣe omi ń dàgẹ̀rẹ̀ ń bẹ̀. Àwa ń fẹ́ àsìkò yìí tún tọrọ pé kọ́lọ́run jọ tó bá yẹ pé ohun tó lè ṣe lọ́dún 15 sí 16 kó tẹ̀ tún ṣe jù bẹ́ẹ̀ lọ, torí gọ́fìnà dáadáa ni, agbádùn ẹ̀ púpọ̀. Gẹ́gẹ́ báyìí ni àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ṣe ń gbóṣùbà fún ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn fún ìmúṣẹ ìlérí rẹ̀ lórí iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ yìí lẹ́yìn ọdún 4 ìjọba rẹ̀ lórí àléfà. Ìdàgbàsókè ìgbèríko, ìpèsè ohun amúlùúdùn àti ìpèsè iṣẹ́ náà jẹ́ ọ̀kan pàtàkì nínú ètò pàtàkì 5 èyí tíjọba yìí là kalẹ̀ láti ṣiṣẹ́ lé lórí ní kété tó gorí àléfà lọ́dún 2011. Ọdún 4 báyìí lẹ́yìn tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn mú iṣẹ́ ìṣàtúnṣe ìpínlẹ̀ yìí pọ̀n, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn ló gbàgbọ́ wípé ẹ̀ka ìpèsè ohun amúlùúdùn ní pàápàá jùlọ iṣẹ́ ìṣàtúnṣe àwọn ojú pópónà wá jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ibi tí ìjọba yìí ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí tí kò lẹ́gbẹ́. Kó tó di wípé ìjọba yìí gorí àléfà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú pópónà ìpínlẹ̀ yìí ló wà ní ipò tí kò bójúmu rárá, èyí tí púpọ̀ nínú wọn sì ń ṣe ìjàmbá fún àwọn tó ń ṣàmúlò wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà wọ̀nyí ló jẹ́ wípé wọ́n fún pọ́pọ́pọ́ èyí tí kò fààyè gba kálọ kábọ̀ ọkọ̀ pẹ̀lú ìrọ̀rùn. Àmọ́ ṣá, ní kété tó gorí àléfà ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti mú iṣẹ́ ìṣàtúnṣe àwọn ojú ọ̀nà wọ̀nyí lókùnkúndùn láti lè mú ayédẹrùn fún àwọn èèyàn rẹ̀. Ní báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú pópónà káàkiri ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti tún ṣe. Àwọn ojú pópónà wọ̀nyí wá ti bẹ̀rẹ̀ sí ní dùn rìn báyìí. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló sì ń kọjá lọ lẹ́ẹ̀kan náà láìsí ìdíwọ́ kankan. Láfikún, àwọn tó ń ṣàmúlò àwọn ojú pópónà wọ̀nyí tún jẹ àǹfààní oríṣiríṣi àwọn ohun èròjà ìgbàlódé tó wà lórí wọn gẹ́gẹ́ bí ojúṣàn àgbàrá, iná mọ̀nàmọ́ná ojú pópónà, ọ̀nà aláfẹsẹ̀rìn, iná tó ń darí àwọn ọkọ̀ lójú pópónà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn afárá mọ́tò olókè èyí tíjọba tún kọ́ sí àwọn àyè kọ̀ọ̀kan lórí àwọn ojú pópónà wọ̀nyí náà tún jẹ́ ti ìgbàlódé. Lóòótọ́ àti lódodo, èyí jẹ́ ọ̀kan lára ohun tó ń ṣàfihàn àwọn ohun mèremère ìgbàlódé ayé òde òní èyí tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn gbé ṣe lábẹ́ ohun tí wọ́n ń pè ní Ogun Standard. Àmọ́ ṣá, gbogbo àwọn ohun wọ̀nyí kò ṣẹlẹ̀ lọ́jọ́ kan ṣoṣo. Ní kété tó gorí àléfà nínú ọdún 2011, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn bẹ̀rẹ̀ iṣẹ́ ìpolongo fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí lórí èròǹgbà ìjọba láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣàtúnṣe àti fífẹ̀ ojú àwọn ojú pópónà ìpínlẹ̀ yìí lójú sí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí, èyí tí ó wà ní ipò tí kò dára rárá tẹ́lẹ̀ rí. A máa tètè ṣe wéréwéré ni tí wọ́n bá ti ṣe omi yẹn tán lọ́la wọ́n máa díbẹ̀ yẹn padà, wọ́n á bẹ́ẹ̀ bí omi yẹn máa lọ. A ti fúnra wa ní notice tó bá di December yìí á di ọdún 2 tá a ti sọ pé a máa wá bẹ̀rẹ̀ iṣẹ́ o. A ti sanwó fáwọn òṣìṣẹ́, ó máa di tó bá di ọjọ́ Àlàmísì tó ń bọ̀ á ti tó bí oṣù 2 tá a ti sanwó fáwọn òṣìṣẹ́. Wọ́n ti wá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí o. Ọ̀la àtọ̀la wọ́n máa bẹ̀rẹ̀ o.
a máa ṣe gọ́tà tá a bá ṣọ̀nà tán a máa ṣe gọ́tà a máa ṣe ibi tí igi máa wà láti lè sá fún lé díẹ̀ a lè fi ibi tí igi máa wà kúrò but gọ́tà gbọ́dọ̀ wà àti ibi tí wọ́n máa gbà rìn ṣó ti yẹ yín sà. àbí káwa náà ṣe dáadáa pẹ̀lú ìgbàlá àti kárúkọ gbogbo wa ẹ̀yin náà àbí ìgbọ̀ta àdẹ̀ ti máa kọ́ ṣọ́ọ̀bù gbàlódé ká máa fún yín padà ẹ̀ fi máa kọjá yín. nǹkan tá a bá kò ń ṣe nǹkan tó yẹ pé òun jẹ́ kó rí èèyàn wú ọ̀pọ̀lọpọ̀ àwọn títì tá a bá ló yẹ pé wọ́n ti kọjá iye ọdún tá a ṣe wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ wọn ló pé wọ́n ti wà kan tó dá ìpínlẹ̀ Ògùn sílẹ̀ nígbà tí ìpínlẹ̀ Ògùn ṣe wà lábẹ́ ìjọba Western State ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ti wà so ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wọn kí wọ́n ti tún wọn ṣe àbí kí wọ́n ti tún wọn èrò ti pọ̀ sí láti ìgbà tí wọ́n ti ṣe wọ́n nǹkan tá a bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn títì ni ò dáa jẹ́ pé àti rìn lórí mi gan ò ṣeé ṣe mọ́ mọ́tò ò lè gbàbẹ̀ mọ́ àwọn tí mọ́tò lè gbàbẹ̀ náà pẹ̀lú ìlọ ọ̀pọ̀lọpọ̀ ìnira àwọn èèyàn fi ń gbàbẹ̀ so àwọn kan tá a bá ń lẹ̀ níta dẹ̀ pé kò lè lè jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ pé ìjọba ńlá ti wá nǹkan ṣe sí. lẹ́yìn tí wọ́n ti mọ pàtàkì ìgbésẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ló bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan wọn kúrò fúnra wọn kó tó di wípé àwọn agbaṣẹ́ṣe bẹ̀rẹ̀ wíwó àwọn ilé tí yóò faragbá láti fàyè sílẹ̀. lẹ́yìn èyí ni àwọn agbaṣẹ́ṣe bẹ̀rẹ̀ wíwó àwọn ilé ìgbé ilé ìtajà ilé ìjọsìn ilé epo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo wọn wà lẹ́bàá ọ̀nà mọ́tò fún ìfàyèsílẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣàtúnṣe àti àtúntò àwọn ojú pópónà wọ̀nyí. ọ̀rọ̀ ọ̀nà yìí ẹ wo olúwa ni o ọ̀nà tán ti ṣe kalẹ̀ nígbà tó ti tó bí 50 ọgbọ̀n ọdún sẹ́yìn kò ṣojú ńlá máa lò sí yín ṣèrò ti pọ̀ sí lógùn state fẹ́ẹ̀dẹ̀rì ẹ lọ́wọ́ ní gbogbo nàìjíríà yìí iye táwa ń ṣọ̀nà wa kò sẹ́ni tó ń ṣe ń rú ẹ̀ owó tiwa ló kéré jù ó fi hàn wípé kò ṣe pé a fẹ́ jalè kò ṣe pé a fẹ́ jówó ẹnì kankan owó ọmọ Ògùn state ní adẹ̀ ń lò bó ṣe yẹ ká lò. láti wá rí wípé ìjọba kò já àwọn èèyàn rẹ̀ nítàn mọ́ ìjọba Ìbíkúnlé Amósùn san owó gbàmábínú fún gbogbo àwọn tọ́rọ̀ kàn láti fàyè sílẹ̀ fún àwọn agbaṣẹ́ṣe bó ti tó àti bó ti yẹ. bàbá wa náà ló ní pé tígi bá wó lugi tòkè lákọ́ ń yọ tá a bá ṣàárín ìlú a lè dẹ́yìn ṣé báwọn kan ti wà ń bí tẹ́lẹ̀ mi ò fi bú wọn o àwa là wá wò pé èyí tá a dé yìí o àfi ká wá ètò pé a gbọ́dọ̀ ṣe kínní Ògùn state rẹ̀ àfi kódà bíi ti ìlú ọba bíi ti London bíi ti America bíi ti Dubai bíi ti gbogbo ẹ̀ ní kò ṣe iṣẹ́ ẹjọ́ kan àwa bẹ̀rẹ̀ ni owó gbà má bínú tá à ń san padà fún wọn àti fún àwọn èèyàn púpọ̀. ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí pẹ̀lú ojú pópónà Ìbàrà Ìta Ẹ̀kọ́ Òkè Ṣòkòrò tó fi dé Tòtòrò èyí tíjọba parí iṣẹ́ lórí rẹ̀ tí wọ́n sì ṣíṣọ́ lójú rẹ̀ nínú ọdún 2012. lẹ́yìn èyí ni wọ́n tún ṣíṣọ́ lójú afárá mọ́tò olókè tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ sí oríta Ìbàrà àkọ́kọ́ irúfẹ́ rẹ̀ nílùú Abẹ́òkúta tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ yìí. We are commissioning this to the glory of God and use of the good people of Ogun State. lẹ́yìn tí wọ́n ti ṣe àṣeyọrí nínú àwọn iṣẹ́ àkànṣe àkọ́kọ́ tí wọ́n dáwọ́lé ìjọba tún tẹ̀síwájú pẹ̀lú ìfọwọ́bọ̀wé pẹ̀lú àwọn agbaṣẹ́ṣe láti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí àwọn ojú pópónà àti afárá mọ́tò olókè mìíràn jákèjádò ìpínlẹ̀ yìí. lẹ́yìn tí àwọn agbaṣẹ́ṣe náà rí wípé ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn kò kóyún àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí kéré pàápàá jùlọ láti parí wọn lásìkò tó yẹ fún àǹfààní àwọn èèyàn ìpínlẹ̀ yìí
Iṣẹ́ náà ń lọ lóòrèkóòrè ní gbogbo àwọn ààyè iṣẹ́ àkànṣe náà, kódà nínú òjò, nínú oòrùn, lọ́sàn-án àti lóru. Lóòrèkóòrè ni gómìnà Ìbíkúnlé Amósùn àti àwọn ọmọ ìgbìmọ̀ ìjọba rẹ̀ ń ṣàbẹ̀wò pàjáwìrì sí gbogbo ibi tí àwọn iṣẹ́ àkànṣe náà ti ń lọ láti mọ ibi tí wọ́n bá iṣẹ́ dé àti láti rí wípé wọ́n ṣiṣẹ́ náà bó ti tọ́ àti bó ti yẹ láì fi falẹ̀ rárá. Báyìí ni gómìnà Ìbíkúnlé Amósùn ṣe ń lọ ṣàbẹ̀wò káàkiri gbogbo àwọn ààyè iṣẹ́ àkànṣe wọ̀nyí jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Látàrí àkọlé kan rere àti ẹ̀mí òdodo èyí tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣàfihàn lórí àwọn iṣẹ́ wọ̀nyí, láàárín nǹkan bíi ọdún méjì lórí àléfà wọ́n ti bá iṣẹ́ jìnnà káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ yìí. Èrè iṣẹ́ tó ń lọ lọ́wọ́ nígbà gbogbo náà ló ti bẹ̀rẹ̀ sí ní fojú hàn báyìí, gẹ́gẹ́ bí àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ti ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ àǹfààní iṣẹ́ ìṣàtúnṣe ojú pópónà àti afárá mọ́tò olókè káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ yìí lẹ́yìn ọdún mẹ́rin ìjọba yìí lórí àléfà. Lẹ́yìn tí ìjọba ti bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ìṣàtúnṣe ojú pópónà ibùsọ̀ kìlómítà 2 ní ojú pópónà Tòtòrò nílùú Abẹ́òkúta tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àkọ́kọ́, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti wá ṣiṣẹ́ lórí ìṣàtúnṣe ibùsọ̀ kìlómítà 103 àti 6 báyìí ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí láàrin ọdún mẹ́rin rẹ̀ lórí àléfà. Lábẹ́ ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ògùn Central, ojú pópónà Òjèrè lọ sí Àdátán àti ojú pópónà Ajébọ̀ OGTV lọ sí Láfẹnwá wà lára àwọn iṣẹ́ ìṣàtúnṣe ojú pópónà èyí tí ìjọba tó ń lọ lọ́wọ́ yìí dáwọ́lé tí wọ́n parí iṣẹ́ lórí púpọ̀ nínú wọn. Bákan náà tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò àwọn abala kan níbẹ̀. Láàárín àwọn ojú pópónà yìí náà láti rí àwọn ojú pópónà bíi ojú pópónà Oníkólóbó lọ sí ojú pópónà Pàǹṣẹ́kẹ́, Omidá lọ sí ìsàlẹ̀ Ìgbèyìn, ojú pópónà Ìjàyè lọ sí ojú pópónà Abíọ́lá tó fi dé oríta Mọ́, àti ojú pópónà Mádójútìmí lọ sí ojú pópónà pápá ìṣeré Múdàláwà. Bákan náà la tún rí ojú pópónà OGTV Ajébọ̀ lọ sí ojú pópónà Ìdíàbà àti ìyànà mọ́ṣúárì tó fi dé Ṣàpọ́n, Ìtòkú títí dé ojú pópónà Àgọ́ Ọ̀bà tó jẹ́ olójú 10 báyìí. Lára àwọn ojú pópónà Ògùn Standard ti ìgbàlódé ni a tún ti rí ojú pópónà ilé epo NNPC lọ sí Lẹ́mẹ tó fi dé ìyànà mọ́ṣúárì lọ sí ojú pópónà Ọlọ́runṣògo àti Abíọ́lá. Lórí àwọn ojú pópónà wọ̀nyí nílùú Abẹ́òkúta náà la tún ti rí afárá mọ́tò olókè 4 ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn afárá olókè náà ni afárá olókè ti Ìbàrà, ti Ṣàpọ́n àti afárá olókè ti ìlú Ìtòkú. Iṣẹ́ ti parí lórí wọn báyìí tí àwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò wọn. Bákan náà ni wọ́n tún ti bá iṣẹ́ jìnnà lórí afárá mọ́tò olókè èyí tó wà ní ìyànà mọ́ṣúárì èyí tí ó ti bẹ̀rẹ̀ sí ní dùn wò lójú báyìí. Ojú pópónà Màgbòrò underpass, ojú pópónà Ìjókòó Àkútì Alágbolé tó fi dé Bágà àti àwọn afárá mọ́tò olókè 5 èyí tíjọba ń kọ́ lọ́wọ́ lágbègbè Ifọ̀ náà wà lára ohun mèremère tí a fojú rí nínú iṣẹ́ ìdàgbàsókè ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láàrin ọdún 4 rẹ̀ lórí àléfà. Ìyáàfin Yéwándé Múòyò, alákòóso iléeṣẹ́ ètò ìṣúná owó ìlú nípínlẹ̀ Ògùn ṣàlàyé lórí ọ̀nà tí ìjọba tó ń lọ lọ́wọ́ ń gbà láti mú ìlérí rẹ̀ ṣẹ nípa ètò ìṣúná ọdún 4 tó kọjá nínú ìjọba yìí
àti gẹ́gẹ́ bí ètò náà ṣe mú àwọn àṣeyọrí lọ́lọ́kan òjọ̀kan máa jẹyọ nínú ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn. ṣe rí àwọn títì yẹn tábà àti ṣe àwọn Ogun standard roads, àwọn míì lane 4 lane 6 oní lane 10 ṣì ń bọ̀ o. Gbogbo àwọn yẹn àti ṣe àwọn yẹn ní àárín ìlú. A wá tún lọ sí abúlé náà láti ṣe àwọn títì sí so that àwọn tó ń gbé ní àwọn ibẹ̀ yẹn wọn ní need pé àwọn láti lọ sí Abẹ́òkúta, àwọn láti lọ sí Ṣàgámù, àwọn láti lọ sí Ìjẹ̀bú Òde. Wọ́n á rí pé ìdàgbàsókè ń bọ̀ síbi tí wọ́n wà. Iṣẹ́ ìdàgbàsókè àti ìlọsíwájú yìí tún lọ bákan náà lábẹ́ ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ògùn West nípínlẹ̀ yìí. Ibùsọ̀ kìlómítà 20 ojú pópónà Ayétòrò lọ sí Láfẹnwá àti ojú pópónà Ìdàgbà Olódó nílùú Ayétòrò náà wà lára àwọn ojú pópónà tó ti jàǹfààní iṣẹ́ ìṣàtúnṣe ìgbàlódé láti ọwọ́ ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn. Iṣẹ́ ti parí báyìí lórí àwọn ojú pópónà ìlú Ayétòrò tí àwọn èèyàn agbègbè yìí sì ti bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò wọn pẹ̀lú ìrọ̀rùn. Wọ́n ti wá fẹ àwọn ojú pópónà náà lójú sí báyìí pẹ̀lú ìpèsè àwọn èròjà ojú pópónà ìgbàlódé. Lára iṣẹ́ takuntakun ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn náà la tún ti rí iṣẹ́ lórí ibùsọ̀ kìlómítà 110 ojú pópónà Ìlara, Ìjòhùn, Ìgbòá, Ọjà Ọ̀dàn tó fi dé Ìláṣẹ̀. Ojú pópónà yìí kan náà ló kọjá nínú ìjọba ìbílẹ̀ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lábẹ́ ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ògùn West. Ìpèsè àwọn èròjà ìgbàlódé lórí àwọn ojú pópónà yìí ló ń ṣàfihàn àkọlé kan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn